ọmọ ìpètùmọdù kan ìdáràn níbi iṣẹ́. Tẹ́ ẹ bá wo àti máa bọ̀ wa, Western Region ni o, Ọ̀yọ́ State ni o, títí dàsìkò yìí ọmọ ìpètùmọdù kan ẹ lè gbọ́ pé wọ́n dismiss ẹ̀ níbi iṣẹ́, ẹ lè gbọ́ pé ọmọ ìpètùmọdù kan kówó jẹ. Bóyá náà ló jẹ́ ká mọ̀ bá ṣe wà yìí. Iṣẹ́ apá wa ni ètò wa jẹ́, torí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ni pé ká rántí ọmọ ẹni tí àwa ṣe. Ọmọ wa ni àwa la súnmọ́, àwa la bí. Nínú gbogbo àtà wà ń bí lónìí, tó bá wà ń lù kò lè má rí ẹnìkan wa at least láàrin ijọ́ mẹ́ta tàbí kó pè wá. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ bá ti gé ọmọdé lọ́wọ́, wọ́n sọ̀bẹ nù ló kù. Ohun tí ò bá yẹ kí èèyàn ò ṣe ń tààrà tọ́mọ ìpètùmọdù ìbá ṣe, tá a bá ti rẹ́ni tó ṣe, ntójú ẹ̀ bá rí náà ló kù. Tẹ́ ẹ bá ní ọmọ níbì kan, ìyà ò lè jẹ́. So irú ẹ̀ ni irú tẹ́ ti gbọ́ tẹ́lẹ̀ pẹ̀lú Yọdé. Kò sí àwa la bí Yọdé, bàbá ẹ̀ ìkànnà. Bí bàbá ẹ̀ bá ń bẹ láyé, bó sì jókòó yìí láti jókòó láàjọ máa sọ̀rọ̀. Ọmọ wa ni, oru ọmọ bá la ń ṣe, ewu yẹn a máa gbé a lọ́kàn tí a bá ti ń bínú. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a lè bínú sí i, torí pé ẹ̀jẹ̀ tó ń wò yìí, ẹ̀jẹ̀ wa ní ń bẹ lára ẹ̀. A sì DNA o, ṣùgbọ́n ẹ̀jẹ̀ ọmọ ọba ní ń bẹ lára ẹ̀. Ẹ dákẹ́ bá wa dárúkọ yín àti kò tẹ́ dìmú nílùú Ìpètùmọdù. Ẹ ṣé olóòtú. Orúkọ mi ni Oyèbísí Oyèlẹ́kàn. Mo dúró fún bàbá wa Matthias Alani Oyètádé, tó dàbẹ̀ pé ó tẹ̀wọ̀n díẹ̀ torí àwọn ni alága Àríbìlẹ̀ bí bàbá wa ṣe jẹ́ alága Fágbèmókùn, ṣùgbọ́n ó tẹ̀wọ̀n díẹ̀, wọn ò lè wà níbí lénìí. Èmi Oyèbísí Oyèlẹ́kàn, mo wá láti ilé Kíàjẹ́ ní ìlú Ìpètùmọdù. Ẹ ṣé pọ̀ bá wa. Nígbà tá a wá ní bí oṣù tó lọ, láǹfààní àti dọ́dọ̀ yín. Nígbà tẹ́ gbọ́ pé wọ́n rán ọba Ìpètùmọdù tí Ìpètùmọdù lẹ́wọ̀n, báwo ló ṣe rí lára yín gbà náà? Ìgbà tó tún wá rọ̀ wọ́n lóyè, tó kéde pé ìtẹ́ Ìpètùmọdù ṣòfò gẹ́gẹ́ bí ẹ ṣe ń béèrè lọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè, báwo ni ó ṣe rí lára yín? Lákọ̀ọ́kọ́, nígbà tá a gbọ́ pé ọmọ wa ni Olóyèdé tó ṣàṣìṣe, ó ká gbogbo wa lá, ó dẹ̀ yà wá lẹ́nu. Torí tẹ́ ẹ bá wo ìtàn Ìpètùmọdù, ará Ìpètù ìdáràn, ọmọ Ìpètùmọdù kan ìdáràn níbi iṣẹ́. Tẹ́ ẹ bá wo àti máa bọ̀ wa, Western Region ni o, Ọ̀yọ́ State ni o, títí dàsìkò yìí ọmọ Ìpètùmọdù kan ẹ lè gbọ́ pé wọ́n dismiss ẹ̀ níbi iṣẹ́, ẹ lè gbọ́ pé ọmọ Ìpètùmọdù kan kówó jẹ. Bóyá náà ló jẹ́ ká mọ̀ bá ṣe wà yìí. Iṣẹ́ apá wa ni ètò wa jẹ́, torí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ni pé ká rántí ọmọ ẹni tí àwa ṣe. Èyí tó sì kejì ẹ̀ ni pé lórí pé wọ́n yọ Olóyèdé lóyè, mo ní láti kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yìí, pàápàá olórí wa Jackson Adémọ́lá Nurudeen Adélékè. Ó ṣe é, ṣùgbọ́n síbẹ̀ ó nìkan ò lè dá gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ ṣe. Mo ní láti padà sí ọ̀dọ̀ olórí òṣìṣẹ́ tá à ń pè ní Chief of Staff Akínlẹ́yẹ. Ó jẹ́ ẹni tó fọkàn tán púpọ̀, ó sì jẹ́ elétí gbáròyé. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ̀, bí gbogbo àwọn bàbá bí wọ́n sì lọ sọ́dọ̀ ẹ̀. Gbàtà tí ẹ̀kọ́ débẹ̀, kí bàbá wọn tó gbaná ojú ẹ̀, ó ní ẹnìkan ò lè máa gbé ẹnìkan sí ìsàlẹ̀ kó pé ọmọ tó àwa bàbá wa dá lóhùn pé wá o, wọ́n ti wá rojọ́ fún ọ, ṣé bí Yorùbá ni ọ́? Ọmọ wa ni àwa la súnmọ́, àwa la bí. Nínú gbogbo àtà wà ń bí lónìí, tó bá wà ń lù kò lè má rí ẹnìkan wa at least láàrin ijọ́ mẹ́ta tàbí kó pè wá. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ bá ti gé ọmọdé lọ́wọ́, wọ́n sọ̀bẹ nù ló kù. Ohun tí ò bá yẹ kí èèyàn ò ṣe ń tààrà tọ́mọ Ìpètùmọdù ìbá ṣe, tá a bá ti rẹ́ni tó ṣe, ntójú ẹ̀ bá rí náà ló kù. Ṣùgbọ́n Akínlẹ́yẹ, nígbà tá a fi sùúrù ṣàlàyé fún pé sọ́dà, nítorí pé ká má ṣe èèyàn, ká má rí èèyàn bọ̀, kójú àjòyè ọmọ rí rẹ́dẹ̀ẹ́dẹ́, kójú àwọn ọmọ ọba ọmọ rí rẹ́dẹ̀ẹ́dẹ́,
kéèyàn 5 ọmọ lu mágùn léèlú láàrin ọ̀sẹ̀ kan, kí ọmọ pokùnso láàrin ọ̀sẹ̀ kan. Mo rí bó ṣe ṣe títí mi, ó ṣe bí ẹn pé ó tọ́ mi báyìí, kò ṣe bí ẹn pé mo rí. Ṣùgbọ́n nígbà tá a ṣàlàyé yẹn fún tán pé tí ẹ bá sọ fún alálẹ̀ pé ìlú Ìpètùmọdù ọ̀lọ́ba, tẹ́ ẹ bá ti sọ fún wọn pé ìlú Ìpètùmọdù ọ̀lọ́ba, gbogbo ohun táwọn ìjòyè bá dáwọ́ lé pátápátá yóò mọ̀ ju wọn sí ni. Òun náà wá rorí, ó sì rí pé bẹ́ẹ̀ ni. Ká má fọ̀rọ̀ gùn lọ títí, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, ó bi olóyè Dòsù Babátúndé léèrè tó jẹ́ kọmíṣánná, kí lẹ ṣe nú ọ̀rọ̀ yìí? Ẹ dẹ̀ ṣàlàyé, ó fi tọkàntọkàn ṣàlàyé pé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé, wọ́n ti gbé o. Ẹ̀hún tí wọ́n bá ti gbé, mi ò tí agbaṣẹ́ṣe ni mí o, mọ̀ ń bá wọn olóṣèlú rí o. Olóṣèlú tí ó gbé kí n wájọ́ mẹ́rin òní tí wọ́n pe nọ́mbẹ̀ tí ò ní wọlé mọ́. Ó sì sọ fún wa pé ká máa lọ. Ó tún fún wa lẹ́bùn nígbà tá a fẹ́ kúrò lọ́dọ̀ ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi o. Àwọn tá a bẹ́ẹ̀ tó ti faramọ́ pé òun ṣe fún wa ní nítòsí yìí, ó dá mi lójú pé yóò ṣe. Ọ̀nà Ayétòrò sí toll gate, Olóhùn ọba ní ṣe. Ọ̀nà Redifíṣàn sí Kòso, Olóhùn ọba ní ṣe. Hospital wa tó wà ní Akínọlá tí ó dàbẹ̀ pé kò tí ì ní àmójútó, Olóhùn ọba ní ṣe. Oliver Twist nílùú Ìpètùmọdù, ṣùgbọ́n sùúrù la fi béèrè. Àwa fi dá lójú pé a ṣe tiẹ̀, a sì ti ń ṣe tiẹ̀. A ti gbá fìlà, bí àṣàwò, ṣùgbọ́n tá a bá ti sọ̀rọ̀ fún yàn, tá a bá sọ ni pé a ṣe ni. Kó tó wá ká fi kún pé yóò fún wa ní kọmíṣánná 2 nífẹ̀ẹ́ north, yóò fún wa ní kọmíṣánná 2 ní ìtọ́jẹ́ pé a mọ̀ rí mú yẹn gan. Ntọ́ bá wá tó wù tó tún rí i pé náà ṣe sí wa, kó tún fún wa lẹ́yìn yẹn, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ní pé èèyàn dúpẹ́ lọ́wọ́ ìjọba Agbétí Aláròyé ni elétí Gbáròyé ni ìjọba ẹ̀. Dóò tí ọba sí ìgbésẹ̀ táwọn ọmọ wa ń gbé, ìbá tiẹ̀ burúkú jù báyìí lọ, tí bá san bàbá àgbààgbà yẹn, a rí i pé òlé koko tíẹ́tíẹ́ bí àṣẹ̀gbọ́n mi kan, kọ́lọ́wọ́n bá fọ̀rùn kẹ́, kò yẹ kí òlé koko tíẹ́tíẹ́ wà. Wọ́n ní bó ni ẹ ṣe wí, tẹ́ ẹ bá ní ọmọ níbì kan, ìyà ò lè jẹ́. So irú ẹ̀ ni irú tẹ́ ti gbọ́ tẹ́lẹ̀ pẹ̀lú Yọdé, kò sí àwàlà bí Yọdé, bàbá ẹ̀ ìkànnà, bí bàbá ẹ̀ bá ń bẹ láyé bó ṣe jókòó yìí láti jókòó láàjọ máa sọ̀rọ̀. Ọmọ wa ni, oru ọmọ bá la ń ṣe, ewu yẹn a máa gbé a lọ́kàn tí a bá ti ń bínú. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a lè bínú sí i, torí pé ẹ̀jẹ̀ tó ń wò yìí, ẹ̀jẹ̀ wa ní ń bẹ lára ẹ̀. A sì DNA o, ṣùgbọ́n ẹ̀jẹ̀ ọmọ ọba ní ń bẹ lára ẹ̀. Nítorí ìdí èyí, Ọlọ́run ó jẹ́ kó tẹ̀síwájú. A tayọ láàyè tó wà, a tayọ láàyè tó wà, a tayọ. Ọ̀rọ̀ ìlú yìí kò ní fi ṣeré, ọ̀rọ̀ ìlú yìí kò ní fi ṣeré. Ìlú yìí ó wá gbé, alálẹ̀ ó súre fún, alálẹ̀ ó wà lẹ́yìn ẹ̀. Nítorí pé tí èèyàn bá ti ń ṣe ibi tí èèyàn bá ti dìde, wọ́n ní odò tó bá gbàgbé orísun yóò gbẹ ni. Ọlọ́run ò jẹ́ kí odò tí ó gbẹ o, ó ti padà o, ó ti padà. Torí ti ń sọ fún àwa bàbá tá a bí lọ́mọ ni pé òun ló ń gbẹ́sẹ̀ lé. Kí ló dé tó gbẹ́sẹ̀ lé? Òun kíní ilé pọ̀ ju ìlú ń kojú wàhálà. Ntọ́ yẹ kọ́ ọmọ wa kọ́ ọmọ adúpẹ́ lọ àwọn olóyè ojoojúmọ́. Ntẹ́mi tí mo jò lóyè tí mo gbọ́dọ̀ yọ sí. Táwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jó lóyè tí wọ́n ń fojú kò ẹ̀bọ̀ ńkọ́ tí ó gbé wájú ta. Sọba lè wà láàfin ẹ̀kẹ́ nìkan ọmọ ẹgbẹ́ bọ̀bọ̀. Ọba tó bá wà lórí ìtẹ́, tọmọ ọba kan bá dé ọ̀dọ̀ ẹ̀ láago 7:30 àárọ̀, eléyìí ò wá wò bọ́ yóò jí ni tàbí yóò jí. Nítorí ìdí èyí, lè dọ́mọ ọba kan kọ́ lọ àfin láago 7:30 àárọ̀ àfi tó bá ránṣẹ́ sí. So nítorí ìdí èyí, a dúpẹ́ lọ́wọ́ ìjọba yìí gan. Mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Akeem Akínlẹ́yẹ. Ó ṣe gudugu méje yàyà mẹ́fà. Ọlọ́run ní dójú tì o. Gbogbo kò tọ́ wà, Ọlọ́run tó gbéga jù bẹ́ẹ̀ lọ. Torí ó bá ní mú gbogbo ń tá àti káàkiri tá a ti ṣe, ọkàn rà mú. Wọ́n ní ẹgbẹ̀rún ọdún lójú Ọlọ́run bí ìṣẹ́jú kan ni. Bẹ́ẹ̀ ni tó ṣe fún wa. A dúpẹ́ gan. Oyèbísí Oyèlẹ́kàn
lórúkọ mi láti ilé Ike Àjẹ́ ní Àríbílé ruling house.